Èèyàn wa tí ẹ̀ ń wò mí pé ẹ tún káàbọ̀ sórí ètò mi fún tòní lágbára Ọlọ́run bí tẹ́ fi ń wò mí ojú òun ò ní fọ́ bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń wò mí etí yìí ò ní di lẹ́ẹ̀kan sí orúkọ tèmi padà ọmọbìnrin Ayekooto òun náà ni èmi jẹ́ ayé a máa kó tọ̀ torí pé ẹni tó bá ti ń sọ òótọ́ ọ̀rọ̀ ayé ò kì í fẹ́ rí wọn lónìí kí tún lòótọ́ láti fẹ́ sọ akíra wa pé àpòpọ̀ sí ọdún tẹ́lẹ̀ tá a ṣe lánàá ti ṣe ọjọ́ Friday nígbà tó tún di ní òní Saturday èmi àti àwọn ọ̀rẹ́ mi a bá tún kóra wa jọ àní ẹja ṣeré jáde a bá tún ṣeré jáde lọ́jọ́ Saturday ìyẹn ní alẹ́ a tún ṣe lọ sí another place mi pé ọ̀pọ̀ sísí ayé ọdún Ìdílé-Fitri tí ìjọba fún wa yìí ọlọ́jọ́ mẹ́ta yìí ká má jókòó sílé ká má lò nílé ẹja tún ṣeré jáde la bá tún ṣeré jáde lọ ibi tá a ti ń ṣeré jáde lọ yìí ibẹ̀ ni kàyéfì Ọlọ́run ti bá mi pé ẹ̀sìn ò fàjà o wàláì ẹ̀sìn ò fàjà ó kàn jẹ́ pé nílẹ̀ Yorùbá wa ìdíwé tá a ṣe gbé ẹ̀sìn mùsùlùmí kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn àbáláyé ó yẹ pé àwa kọ́ la ní ẹ̀sìn Elédùmarè Ọlọ́run ló ní ẹ̀sìn òun náà sì ni ọba tí gbìjẹ ẹ̀sìn ẹ̀ kò yẹ kí àwa ká bẹ̀rẹ̀ sí ní gbìjẹ ẹ̀sìn nǹkan kan ṣẹlẹ̀ níbi tí mo lọ yìí níbi tá a ṣeré lọ yìí a ṣeré lọ bẹ̀ níbi tá a ti ń ṣe fàájì a ṣáà ń gbòòrò òòlù ẹsìn méjì tèmi rèé èmi ò kì í gbòòrò òòlù kétì mi ó mọ́ nà irú òòlù ló ń dùn yìí ìlú yìí sì fẹ́ jọ̀lù àwọn ará tí ọ̀dà ìjà débẹ̀ wò nígbà tá a débẹ̀ kí la rí a rí i pé níṣe ni wọ́n gbé ìgànnà jáde àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wò ó tayọ̀ tẹ̀rín ni wọ́n gbà tán bẹ̀rẹ̀ sí ní wò ó láì criticize ẹ̀ rárá ìlú tá a sì wà yìí they are 100% Muslim kí ni mo sọ o 100% Muslim 100 ni o 100% Muslim ìlú tí wọ́n jẹ́ pé Islam gangan ó jọba ń bẹ̀ kì í ṣe kìrìsìtẹ́nì jẹ́ pé a ti ní ẹlẹ́sìn kìíní ìkejì 100% Muslim ṣùgbọ́n wọn ò gbàgbé tí ń jẹ́ ìṣẹ̀ṣe tiwọn wọn ò fi ṣeré wọn modernize ẹ̀ káwọn èèyàn lè wò ó as stories ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló bẹ̀rẹ̀ sí ní wò ó èmi náà mo bẹ̀rẹ̀ sí ní jó díẹ̀ bí nǹkan tí ẹ mọ́ jójó mo ṣáà ń jó báyìí wájú ẹ̀ náà ni nítorí pé I was so excited wípé ẹ wo ibi tí wọ́n ti allow kí peace go reign when we talk about religion tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá náà tó àná tá a ṣe Ìdílé-Fitri òní náà tó wá gbé kinní kan jáde àbátún di wàhálà gẹ́gẹ́ bí lè tó ṣẹlẹ̀ ń fẹ́ ẹ̀ ń gbààwẹ̀ àwọn kan ń gbẹ́bọ ẹ̀ ń sọ̀rọ̀ sí wọn àwọn ẹ̀ ń jà ẹ̀ ń búra yín kí ló dé ẹ̀sìn ó yẹ kẹ́sìn ó fàjà ó yẹ kí ẹ̀sìn jẹ́ ní tá a mọ̀ sí tolerant gba ẹ̀sìn tèmi kémi náà ó gba ẹ̀sìn tiẹ̀ láì ní wàhálà kankan nínú láì síjà tàbí ta kankan níbẹ̀ láì mọ sọ wípé àwa kan ti kóra wa jọ a fẹ́ fi èèyàn kan a fẹ́ kó dá Ọlọ́run mọ̀ nítorí pé kò mọ Ọlọ́run ni who are you sáwa lọ́lọ́run ọba ni Ọlọ́run ọba ló ní ẹ̀sìn àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àtẹlẹ́sìn àbáláyé Ọlọ́run ọba ló lẹ́sìn àwọn nǹkan wọ̀nyí nígbà tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ rí wípé tẹ́yìn rò pé ẹ̀yin sì fẹ́ pè lẹ́sìn ẹ̀sìn ni torí pé àwọn kan wà tó yẹ pé wọ́n gba ẹ̀sìn wọ́n tún wá gba káàsì kí ni tá à ń pè ní tolerant nínú ẹ̀sìn ní tá a mọ̀ sí kí ni o tá a mọ̀ sí tolerant nínú ẹ̀sìn láti allow ẹ̀sìn ẹnì kejì láti allow ẹ̀sìn ẹnì kẹta káwọn náà kí wọ́n ní sense of belonging pé àjọ ń ṣe ni àjọ wà ń bẹ̀ ni àwọn lè kóra wọn jọ wọ́n gbé ẹ̀sìn tí wọ́n jáde ní ọjọ́ kejì ọdún kò sẹ́ni tó mú wọn sí ọlọ́pàá ò arrest wọn nobody molest them nobody ṣe pé eléyìí tẹ́ ń ṣe yìí síríkù ni kinní kan ni igbá ni àbáwo ni èmi náà bá wọn jó díẹ̀ ìlú tí wọ́n kàn tẹ̀ ń lù yẹn ó mú kára mi yá èmi náà wá bẹ̀rẹ̀ sí ní jó bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí mo ń ṣe báyìí nítorí wípé wọ́n jẹ́ kí àwọn èèyàn ó rí wípé tí àwọn bàbá àwọn ṣe lélẹ́yìí kò sì parun kí wá ló wá dé nílẹ̀ Yorùbá nílẹ̀ Kóòtù Òjìrè tó yẹ pé àwa ti wá sọ ẹ̀sìn di tá a máa bára wa jà sí a ti sọ ẹ̀sìn di tá a máa fi tírẹ̀tì ẹnìkan gẹ́gẹ́ bí ikú Islam
tá a mọ̀ sí ẹ̀sìn àlàáfíà yìí tọ́lọ́run sọ wípé ìwọ ṣe tiẹ̀ kémi ó ṣe tèmi, kí ló dé tá a jẹ́ kó oníkálukú ṣe tiẹ̀ pẹ̀lú ìfẹ́ àti ìdùnnú, kí ló dé tá a gba oníkálukú láàyè kí wọ́n ṣe ẹ̀sìn tiwọn lọ́nà tó jẹ́ wípé inú wọn dùn láti lè bá wọn ṣe. Babaláwo bá pè é sìn ẹni ẹ lọ bó ṣe kírísítẹ́nì ni wọ́n pè ẹni ẹ lọ, kò yẹ kó rí bẹ́ẹ̀, ibi wọ́n ń bára wọn ṣe. Ìlú tí Islam ti jọba ni wọ́n ń bára wọn ṣe, wọ́n gbára wọn láàyè, wọ́n fìfẹ́ gbára wọn, wọ́n jẹ́ kí ìfẹ́ wọn jẹ́ kó jọba. Wọn ò ti torí ẹ̀ kí wọ́n mú ẹnìkan wípé nítorí pé tẹ́ bá ti gbé nǹkan báyìí jáde o, a gbọ́dọ̀ mú Ẹsin ni, a gbọ́dọ̀ fìyà jẹ Ẹsin ni. No, kò rí bẹ́ẹ̀ rárá tọ̀. They are all support each other in one way or the other to make sure that their country is moving forward, and they allow kí religion kó divide wọn. We shouldn't allow the religion to divide us in Yoruba land. Tẹ́ ẹ bá gbàgbé, Muslim á fẹ́ Christian, Christian á fẹ́ Muslim, Muslim á fẹ́ ẹlẹ́sìn àbáláyé, ẹlẹ́sìn àbáláyé náà á fẹ́ Christian. Nígbà tá a bá wá bẹ̀rẹ̀, tá a bá jẹ́ kí ẹ̀sìn kó jẹ́ ogun, tá a wá sọ ẹ̀sìn di ogun ìjà, tá a wá sọ ẹ̀sìn di ogun tó jẹ́ wípé a mọ̀ bára wa jà lé lórí, nínú tí a mọ̀ sí ọ̀rọ̀ tí ó dá lẹ́nu wa. Nígbà tó didi imam, odidi àáfàá tó jẹ́ pé ó kéwú tó bá ń sọ wípé Ẹsin ò kọ́ kúlà wa mùsùlùmí, kò yẹ kó rí bẹ́ẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run dá wa pé ó dá wa tán, ó ní ẹ kọ́ ṣe ìwà rere, ẹ kọ́ ṣe àríkọ́ṣe látara Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run bá sọ. Kì í ṣe ká sọ pé tíjà bá ti dé a bẹ̀rẹ̀ sí ní jà. Ìgbà míì gan wọ́n fi ẹ̀gbin lọ àwa mùsùlùmí, ó yẹ ká gbà mọ́ra, ó yẹ ká gbà, ká jẹ́ káwọn tí wọ́n á pé ẹ̀fín tó ṣe fi lọ wá yìí á gbà á máa forí jiyàn torí pé o mọ̀ọ́mọ̀ ni. Àmọ́ tí wàá kọ́ gbogbo ohun tó bá talé wa la fẹ́ kọ́, gbogbo eléyìí talé mi mo fẹ́ kọ́, tọ̀hún talé mi mo fẹ́ kọ́, á padà ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó padà wá rí gẹ́gẹ́ bí ẹni pé alákatakítí ẹ̀sìn ni wá ni. Ẹ wo, wọ́n gbégunu níbi tí mo wà, ìgúnnú jáde, èmi sì jó níwájú ẹ̀ nítorí pé inú mi dùn, ayọ̀ mi kún wípé ìlú yìí kìkìdá mùsùlùmí ni wọ́n. Tá a bá sọ lónìí, àmọ́ tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ tó dáwọn náà ní ìṣẹ̀ṣe tí wọ́n àparẹ́, ṣùgbọ́n ní gbogbo àgbáyé lónìí a máa wọ́n gẹ́gẹ́ ni pé they are 100% Muslim. Ibẹ̀ sì ni Islam náà tún ti ṣe wá, ṣùgbọ́n wọ́n allow kí ìgúnnú kó jáde. Ìgúnnú jáde, èmi náà wá bẹ̀rẹ̀ sí ní bá gúnnú jó, mo bẹ̀rẹ̀ sí ní bá jó, mo bẹ̀rẹ̀ sí ní bá jó, àjọ ń jó, mo wà níwájú wọn tí mò ń jó, tínú mi sì dùn pé wọn ò jẹ́ kí ẹ̀sìn, wọn ò jẹ́ kó jẹ́ ní tí ó divide wọn. Níbí yìí, ibì kan pè tẹ́ bá rí big church wọ́n kọ́ báyìí, bẹ́ẹ̀ sì ni big mosque wọ́n kọ́ báyìí. Níjọ́sìn oníkálukú ń ṣe tiwọn ni. Àwọn tó wà nù chọ́ọ̀chì wọ́n ṣe fàájì tiwọn, wọ́n lùlù tiwọn, àwọn tó wà nù mosque náà kírun. Ṣùgbọ́n nǹkan kan tó yàtọ̀ ni pé àti chọ́ọ̀chì o àti mosque o, ìjọba ló ń ṣàdarí wọn níbí. Ìjọba ló ń fún wọn ní rules and regulation. Ìjọba ló ń darí wọn. Ìjọba ló kọ́ mosque, ìjọba ló fi imam síbẹ̀. Chọ́ọ̀chì ìjọba ló kọ́, ó dẹ̀ ní àwọn tí wọ́n gbé fún. Òkè tí kátólíìkì ní ó yẹ bẹ̀rẹ̀ sí ní lò ó. Bẹ́ẹ̀ bó ṣe wà ń bì nìyẹn. Wọ́n sì ń follow òfin àti ìlànà eléyìí tí ìjọba fi sílẹ̀ concerning ẹ̀sìn, torí pé wọ́n ní àwọn ìlànà sí tí ó yẹ pé ìgbìmọ̀ yìí nípa ẹ̀sìn òun làwọn bá dúró. Wọn ò sì bá ẹnikẹ́ni jà, wọn ò dí ẹ̀sìn ẹnikẹ́ni lọ́wọ́. Oníkálukú ló ní àǹfààní àti ayọ̀ láti ṣe ẹ̀sìn ẹ̀. Ìlú yìí ọjọ́ kejì ọdún tá a mọ̀ sí ọjọ́ Saturday, wọ́n gbégunu, wọ́n fi ṣe ayẹyẹ wípé à ń ṣe ọdún Idil Fitri òun náà ni wọ́n ti ṣayẹyẹ, wọ́n gbégunu. Ẹ jẹ́ ká jọ wò ó bí mo ṣe ń jó, tí mo ń ṣe báyìí, tí mo ń tàkùrọ̀sọ, tí mo ń láì mọjú ọ̀njọ́ náà, àmọ́ mo gbìyànjú náà díẹ̀. Ẹ jẹ́ ká jọ wò ó bí ètò ọ̀hún bó ṣe lọ. Ìgúnnú onílẹ̀ ń wò yìí tí wọ́n gbé ní ọjọ́ kejì ọdún. Eléyìí yóò máa jẹ́ ohun tí yóò máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa mùsùlùmí pátá tá ń bẹ nílẹ̀ Yorùbá wípé ẹ̀sìn ò fàjà, kí oníkálukú kó sí ẹ̀sìn ẹ̀ bí Ọlọ́run bá ṣe rán oníkálukú. Ẹ̀sìn ò fàjà o, eléyìí sì yẹ kó jẹ́ ohun tí ó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa.